ọdún elóde o Abíọ́dún ọdọọdún ṣe bóun là ń rórógbó ọdọọdún ṣe bóun là ń ráwùsá o ọdún òní dún ká má ṣe rọ́mọ òbí látẹ̀ o Abíọ́dún máa kú ọdún o. ọmọ ire ni ọmọdé ni ọmọ ire ni ọmọ ire ni Abíọ́dún mi o kó má ṣe yàn kú láyé ọmọ ire ni ọmọdé ni ọmọ ire ni ọmọdé ni Abíọ́dún ọmọ ire ni ọmọdé ni Abíọ́dún mi o kó má ṣe yàn kú láyé ọmọ ire ni ọmọdé ni. ìbálòdé tó ní orí adé àlàyé kọ́kọ́kọ́ rígbà olóhùn ọba lánàá ọba lónìí òní níwòyí ọlọ́ba lọ́jọ́ ayé gbogbo ìláyà aláwùrọ̀ bí ọba tó ní kó wá. Dr. Abíọ́dún máa kú ọdún kú ọdún okù iye dún okù àṣeyẹ kú ayẹyẹ oríkà ọdún orí adémúlò sọdún èyí kò ṣe tẹ̀mí sí lágbára olóhùn ọba ikú onífilé rẹ̀ sọ òdì àrùn onífilé rẹ̀ sọ dẹ̀dẹ̀ ìgbà rẹ̀ tí dùn yọ ọlọ́hùn ọba oníjọ́ tán láíláí ó ní rẹ̀lẹ̀ ó sì mọ̀ gani ó ní máa padà sáìdá láyé tọ̀ wá ọlọ́run ọba oníjó kanjú kú láyé. Dr. Abíọ́dún George ṣe bí wọ́n ní ké sí ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsà ọdọọdún là rọmọbì lórí àtẹ àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára olóhùn ọba iṣẹ́ rẹ̀ onídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ ọmọ oníkú mọ́ lójú ìwọ náà ní bá sọ ọ̀nù lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run ọba oníjó kanjú kú láyé Abíọ́dún o Dr. Abíọ́dún George ṣe bí wọ́n ní ké sí owó rí ọmọ pọ̀ sí ni ọlá rí ọmọ pọ̀ sí ni àrísí kiri ọmọ pọ̀ sí ni oníròhùn gbé sọnù bí o ṣe bí ọmọ lágbára olóhùn ọba Dr. Abíọ́dún George ṣe bí wọ́n ní ké sí lónìí wọ́n gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ Ògbómọ̀ṣọ́ ní sílé àwọn bàbá tó bí ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀júkun Ògbómọ̀ṣọ́ ọmọ Àfọ̀gbọ́jà níbi wọ́n ti jẹ kàkẹ́ tó mú kọyàn gan nílé bàbá tó bí ọlọ́mọ ìyá Bàrúkú wọ́n lè gbọ́dọ̀ roko bàbá Bàrúkú wọ́n lè gbọ́dọ̀ sojòjò ìkòkò gbẹ̀gìrì ló sọnù ní Bàrúlé wọ́n bá ń sunkún wọn dákẹ́ ẹkún lọ́yẹ̀ ẹkún ọdẹ ilé tí ìgbèrè bá fi ní ọdẹ sàkó àgbà ibi apẹ̀rin sí lámọ̀ pé lókè ìlérí ibi apàfọ̀n sí lámọ̀ pé nísàlẹ̀ àfọ̀n ibi apọ̀ra sí lámọ̀ pé nísàlẹ̀ ọ̀rá nílé bàbá tó bí ọlọ́mọ bàbá yìí wá jagun títí ọlọ́fàpọ̀rọ̀lẹ̀ sọ́jà ajagun ogun ọ̀jàjàjà kókó wọn ló gbòmọ̀ sọ ajílẹ̀ tẹ́rí láyé ọ̀ká ọmọ alágbà nira rí ọmọ àjọpákẹ́ nímọ̀já mọ̀sẹ̀kù mọ̀sẹ̀mọ́lẹ̀ lápá ẹ̀kú ni wọ́n sì lápá àwọn èyí ṣẹ́gun bí wọ́n bá dákú lápá kan ìwúre mímọ́lú ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́ ọmọ onígbò láfẹ̀ láfẹ̀ bí ọba sí ẹ̀ máa kílẹ̀ jò yóò jẹ nílé bàbá tó bí ọlọ́mọ bí ọba sí ẹ̀ máa ejò wájà fè bí ọba sí ẹ̀ máa ejò wájà gbogbo jẹ̀bi jà ọmọ kéré wọ gbóhùn ènìyàn nílà tí ọmọ adigun ejò ọmọ dádì owó gbirigbiri lílé bàbá tó bí ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ Àfọ̀gbọ́jà lónìí mo rí ibà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ Abíọ́dún Dr. Abíọ́dún George ṣe bí ìwọ ní ìwé òun àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára olóhùn ọba bí ó bá gbé ta ní kẹwì ìlàtẹ̀ ìkà orí adé àlà nílò orúkọ tèmi jẹ́.